Òkodoro Yorùbá tẹlifíṣàn. Torí táwọn ọmọ kí ó bá ti gbúrò kó wà bí kan wà láìwọ̀n ní kí ó mọ́. Ó máa rọ́gìrì lọ bẹ̀rẹ̀. Ibẹ̀ ló máa rọ́gìrì lọ. Kò ní fẹ́ kí ó máa. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá fẹ́ lówó ìmọ̀ ní kọ́ ní. Ìmọ̀ nìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ ní bí a fẹ́ lówó. Béèyàn ò bá nímọ̀ kò lè lówó. Béèyàn bá sì nímọ̀ tó bá lówó owó ọ̀nà ò padà bọ́ lọ́wọ́ rẹ̀. Yóò padà bọ́ lọ́wọ́ rẹ̀ ní kò sí máa tó kọ̀tù rẹ̀. Kò sí mọ̀ tó bí kọ̀tù rẹ̀. Yíò ní látètè kọ́ ṣe gbogbo àwọn àfáà wa ní jọ̀hún. Wọ́n yìí gbà fúnra wọn. Èmi ò fábòsí o. Bàbá wa Lánàṣẹ àti bàbá Lámúlégún wọ́n gbà fúnra wọn tán fi kú. Bàbá Lánàṣẹ wo láwọn ní ọlọ́wọ́ kan ìwé ni ká fún láàrin márùn-ún. Alùpùpù ń polówó sọ́dọ̀ ara rẹ̀ náà. Alùpùpù sì polówó sọ́dọ̀ ara rẹ̀ náà ni. Ọlọ́run ló mẹ́ni tiẹ̀. So tí bàbá Mùdírù bá tẹ̀ sọ́run pé RMKK sílẹ̀ kankan kan ẹ̀ sọ̀rọ̀ ra fi wọ́n lẹ̀. Yìí ṣe pé kẹwàá sọ jíṣẹ́ àtẹ tó nímọ̀ àtẹ tí ò nímọ̀ RMKK kèfèrí ni. Táwọn bá gbé yín freedom of religion ń bẹ ó wà lórílẹ̀-èdè wa. Ó wà nínú òfin Nàìjíríà olúkálùkù lè ṣe ẹ̀sìn tó bá wù ú. RMKK tẹ́ ń polongo iná ó sì sàn ju bàbá Aládò lọ. Ó sàn ju bàbá Aládò tí ń dàdó sàn yàrá kókó àkiri lọ. Ó sàn ju bàbá tí ń fàdó nìyẹn la lọ. Ó sàn ju bàbá oníkóódé tí ń fi ìwódé láyàn lórí lọ. Èèyàn wò yàn sàn ẹni tó wò sàn jáde kó wò sàn kì í ṣe kan kì í ṣe méjì. Ẹ̀tọ́ ni fún ilé kéwú ilé kéwú kọ́kọ́ dá ọmọ kéwú padà pé no ẹ má lọ kí àfa ilé kéwú sọ pé no mo rántí ìgbà ayé bàbá wa Ṣéhù Sànúsì à ń bẹ àwa mọ̀gbà yẹn tí bàbá wa ń bẹ bá ń ṣe wá sí tí Ṣéhù Jamiu Obìlálà bá kọjá bàbá ń bẹ ó ní wéré ní o bàbá mọ̀ pé wòlíì ni o ṣùgbọ́n àwọn ọmọ kéwú ó yà lọ bẹ̀. Ó yà lọ bẹ̀. láyé ìgbà ni Jamiu wéré ní ìlú kan náà jọ ń gbé. Wọ́n sì jọ pé ìlú kan náà ni. So tí Ṣéhù Jamiu bá dọ́dọ̀ bàbá Lágbàjì tó bá gbóúnjẹ wọn jọ ọmọ jẹun wọn jọ ọmọ kọ́bọ wọn jọ ọmọ jẹun ni. Ẹni tí wọ́n pè wé náà pè wé lọ́fà wọ́n sì délé ọ̀dọ̀ Alágbàjì máa ní àwọn ọkùnrin ẹ̀gbẹ́ bí Ọlọ́run. Lọ́dọ̀ àfọ àgbègbè wa. Lọ́dọ̀ àfa àgbègbè wa kó sì jọ máa jẹun ni. Wọ́n ti dé mọ́ríkàsì níta lọ bá Ṣéhù Ádámù. Ṣéhù Ádámù sí alálejò. Yóò sì kọ́ bá kó báyìí tùràrí kékeré lọ́fíìdà kékeré ó lè pín fún ẹgbẹ̀rún èèyàn tí ò ní tán. Látàyè báyìí láti bá. Àwọn àfáà gbọ́dọ̀ mọ defend àwọn ọmọ ilé kéwú tí wọ́n ì tí ì nímọ̀ ká má rọ lọ ní ìrọ̀kúrọ̀. Yíyún ló fi jẹ́ sí pé ẹlòmíì ò wá nílà káyì yóò mọ sọ bàbá Mùdírù mọ́ríkàsì tí bàbá bá ti sọ̀rọ̀ báyìí mọ bu ní UT tí ó wà á mọkún àti ìjò wà á kọ. Yóò wá pàṣẹ jùbọ́. Ẹ sì ń polówó àwọn arábì náà ni. Wàláyé alámátàsí wọn ni. Bẹ́ẹ̀ nílà káyì kíkà gbọ́ra silent. Pápá jùlọ yẹn ní gbogbo kó tí wàá rò kó yàtọ̀ lé kò yẹ súfí. Ẹ̀yin súfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń takò yín. Kí tún ni ti súfí pẹ̀lú RMKK kí o. Èwo tún ni súfí ó yẹ kó Ebi nínú tẹ̀ríkàtù kàdíríà, àmọ́ sàlámù alẹ́kùn yá rìjálà lẹ́gẹ́bì, sàlámù alẹ́kùn yá yọ àlàríwáwù, àlùmọ̀kọ́dàsátù, yánú kàbá yánú jàbá, yá àmùdálù, yá òtádù, àwòtádù, àríbàtù, ìmáàmà náà, yá kútìbù, yá fárídù. Àgísú níbi gẹ́ọ̀sì yìí, àbẹ̀ náà kọ́ni, bí ibi gẹ́ọ̀sì àti nínú ìwé tíra. Tó ti ẹ́sìn, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, àwọn àríwáwù, àwọn ẹ̀mí a máa ń pè nínú súfí wọ́n ń pè nínú tìjàníà wọ́n fi tẹ́sọ́lẹ̀ ìyẹn ilé mi sọ fún pé àríwáwù àwọn ẹ̀mí wà ṣùgbọ́n èmi sáwọn gbogbo tá a bá fẹ́ ṣe káfí lákàrí sí ẹ wọ́n ọmọbìnrin kan ìyá ọlọ́sùn dòní àwọn èèyàn wa náà polówó ẹ̀ òun náà ti ṣe program ní kí ni problem yìí ẹ RMKK ẹ rí pẹ́ gọ̀ ok èèyàn ṣe wòsàn ìmọ̀ àfa ọ̀kí ó dìdì sọ ó sàlọ̀dọ̀ àwọn àfa yìí lọ yìí. ó ti kó mbẹ ó ṣe ìdìgámù tó òfin lásìlè ọ̀pọ̀lọpọ̀ kan ló ìdìgámù. ẹ wá fo ẹni tí ń fi àdó nìyàn la ẹ wá sọ lórí kó jọmọ yín alábòsí ni. Bàbá Aládò náà wá sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ̀yin òpònú ẹ wá lọ bínú tẹrù bá àgọ ni ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kàmá yìí síríkì bí láàyè ẹni bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ tara yín ẹ mú ẹ̀yà aráàlú wa ẹ má bọ ẹgbàá bó sí kúrò lọ́rọ̀ yín. RMKK ó sàjàdó lọ. Kí ló ń ṣe yín? Ẹ máa so ṣì ẹ mọ̀ sí dáadáa. Wàláì RMKK tó bá jẹ́ pé ọba ti rẹ́jísà kìíní ẹ̀ ẹni gbé àgbà afá kan nu wọn kò sí nǹkan kan tó ṣe. Afá kó gbọ́n jàjà.
kí ló ń ṣe? Àwọn ẹgbẹ́ rẹ̀ àbá ìlọ́gbọ́n nínú àwọn. ẹ lọ gbé wọn. Ẹ pé o ti wọn pa ẹ̀ bọ́dà bó ṣe àwọn oníṣúná wájà máa ẹ̀ ti wọlé. freedom of religion wà. Òsì tí wọ́n ṣe. olówó tiẹ̀. ọlọ́run wọ̀nù wa ìfún kódà àwọn ẹlẹ́bọ ẹ mọ tó fa ikú àwọn sàábé ni nígbà tá a bá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu mọ́ ọlọ́ni wà látàṣubù lẹ́sílẹ̀ yàjú náà mídùn níláà ẹ bá ń wá sóra tó wà fàyí ṣubù láà ájúwà bìgẹ́rì ìdílé mi kàsáàlì kàsẹ́yà náà lèkúlè kíníkà àmọ́lùún lèkúlè mọ̀tí àmọ́lùún súnmọ̀ ìlárọ̀bìnrin mọ́lìdì òun sóra lówà àníàmù ó yẹ bá ń fa بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله ويسبوا الله عدوا بغير كذلك زينا لكل أمة أمدهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا ولا تسبوا الذين يدعون من دون الله ويسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. ọlọ́run ìwà látọ̀ṣubù ẹ má ṣe bú. الذين يدعون من دون الله. wọ́n látọ̀ṣubù lẹ́dínà yẹ̀dúnà min dunillahi. ẹ má bu tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ẹ má wọ ọlọ́run ọlọ́run náà ti mọ̀ pé tí wọ́n ń pè yẹn ò dáa tó ti yẹ ní ìsìn bẹ́ẹ̀ bá mọ̀ pé RMQK ò dáa ẹ̀dẹ̀ fún wọn lẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ṣe jáde ní tẹ́tù jáde bí ọjọ́ kan lọ́dún yẹn ẹ sáfà tí wọ́n ní. ẹ tún polówó wọn ni. ẹ polówó wọn ẹ kàn gbọ́ ní. ẹ kàn gbọ́ ní. àwọn tó yẹ kẹ́ sọ̀rọ̀ fún ibi tó yẹ ká ti gbọ́rọ̀ òdodo ó ní Ìlọrin níbi ọ̀rọ̀ àdó wọ́n fọ̀rọ̀ nílẹ̀ wọ́n náà fàdó sí alákò wọ́n sì dídì sọ wọ́n fẹ́ dọ́sun ayé wọ́n fọ̀rọ̀ sáyé ara lọ ni ẹ wá ń bọ́ta nísìn RMQK tí n bá gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀yà fà lọ ni èpè. àbùtọ́ mi ni àbùtọ́ ni ó ọ̀rọ̀ ti ká ìpè. èyí tó kọ́kọ́ tẹ̀lé làdó. èyí ò ní ẹni ẹ̀ka kọ́kọ́ náà. ẹ kọ́kọ́ náà. àdó wa ní tí wọ́n bá ti pọ́ sórí nípa ìgbà yẹn tó bá ti mà ọ̀rọ̀ RMQK yóò mú sọ. àdó síírù ẹ̀ ń dọ́gbọ́n pààyàn mọ́lẹ̀ àdó ìjàpá yóò sì lọ. ولا تسبوا الذين يدعون من دون الله. àwọn tá a tẹ ẹ̀rí tán ṣe wọ́n wo ìyànsán wọ́n ṣàdúrà wọ́n náà wòsàn ẹni tó ti wòsàn náà fún ní nǹkan kan ó náà ní kò máa lọ. ó ní sàdúrà kó wọn kó wọn àgbà kó sì tó kó bẹ́ẹ̀ ló ti rí ìpadà. èmi wá sọ fún ọmọ mi tá a yọjú fún àmúdá lẹ́kùn mọ́ni ẹni tó ní kéèyàn ó máa lọ ó ṣàánú ni ó náà ṣe nǹkan kan. ó ní tó náà ṣe. yóò ní tó ṣe yóò pẹran tó ti ẹ̀ sìn ó fi ṣe pé ta lálàáfáà ni. ó ní tó náà ṣe. máa lọ lásán kọ́ o ẹ já kí. káàkiri onítọ̀ wọn káàkiri tó wọ̀nyẹ̀ tó ní kéèyàn máa lọ kí tó ti rí ìpadà. nígbà tí wọ́n lẹ̀ ní kí yun ẹni ó fi sírù sí yàn láńkó tó fàdó sí yàn láńkó. ẹ tó wá fàdó sí yàn láńkó ẹ jẹ́ ti fàdó sápọ̀ rẹ̀ ó sì nira á sì ní. ara ní. èèyàn bíi mẹ́rin kọ̀ bá mọ̀ pé wọ́n fi àdó sí yàn lára wọ́n fi àdó sí yàn láńkó lóòótọ́ ẹ̀dẹ̀ pamọ́lẹ̀. ẹ̀ sọ kankan nípa ẹ̀ láti wọ́n wọ́n ti ní àwọn ará ẹ̀ wọ́n bínú ẹ̀ ní. ẹ wá ń jáde ẹ ń bínú ọlọ́wọ́ gbìyànjú lékè àdàbí tó bá ṣe kó dáa kí a máa sàárẹ̀ èèyàn. lòun náà nírì nira. níbo lẹ sọ̀kò sí. ẹ paná ládàradà kó lẹ. ẹnìkan dé èèyàn lára ẹnìkan fara nìyàn ẹ tó fara dé èèyàn ẹ wá bẹ̀rẹ̀ sí bú. ẹ mọ̀ ṣe wọn. sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni. sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni. ẹ wá ń sọ jágajàga lẹ́nu. ọlọ́run wà látọ̀sùn bù ẹ mọ̀ bù. الذين يدعون من دون الله. ẹ mọ̀ sí sí àrùn alùpùpù yẹn. ولا تسبوا الذين يدعون من دون الله. ẹ ti mọ̀ pé òòsà náà ń bọ̀ ẹ mọ̀ bù òòsà wọn. ẹ fi hàn lẹ̀ ẹ mọ̀ sí wàásù ni pé ẹ já ṣe tọ́lọ́run. òòsà ò dá ká sìn ọlọ́run ló yẹ ká sìn. irú òòsà tán sìn yẹn gan èyí ẹ má dàá kọ rẹ̀. bẹ́ẹ̀ni ọtún publicity òòsà nù. ẹ má bọ nǹkan mi ìmọ̀ lẹ́yìn ọlọ́run ẹ má sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run. wọ́n wá sí rẹ̀ kó bọ́lẹ̀ ń bẹ̀. láti ìgbà táwọn nábì ti lọ wọ́n jagun lóṣìṣì ẹbọ parẹ́. Ànábì Núà ẹ mọ ọdún tó lò ní 950 years ṣẹbọ parẹ́ ni sáà lọmọdé ọmọ kábílà sá parẹ́ ẹ mọ tán láyé jẹ. ọlọ́ni ẹ mọ̀ gun tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọyà ṣubú.
náà náà má bàa kú ọlọ́run. كذلك زينا لكل أمة عملهم. Ọlọ́run ní gbogbo tí kálukú ń ṣe àṣẹ lọ́sọ̀ọ́ níwájú ẹ̀ gbogbo tó bá ń ṣe ìwà kún ó ti yọ súnà tẹ́ fi ń ní ayé lára tọ̀ kí ni ìrètí yín lọ́wájú ọlọ́run kí lẹ fẹ́ wí súnà tẹ́ fi ń pààyàn wọ́n lẹ́gbà ọ̀rọ̀ àdó ṣẹlẹ̀ wọ́n wá ń wo àwọn alùsùnà máa wọ̀ wọ́n gbé pẹ́kẹ́ nítorí pé ẹni tí ó fi ẹ̀sùn kan yàn tó wọ́n fà dóṣùn lápò ọ̀tá nọ́mbà ṣe. ọ̀tá ni ẹni tí ó fi allegation kan yàn ọ̀tá ni wọ́n bá ṣe kò jẹ́ ká alùsùnà ọjà náà sọ̀rọ̀. ẹ wo ẹni bá fẹ́ ṣe ẹ̀sìn kó sàmọ́ sí ẹ̀sìn ẹ̀ lọ àwọn ará bí ò tẹ̀ ṣe ọ̀rọ̀ wọn ò ṣe kọbi ara sí. ọ̀rọ̀ wọn pàǹtí ẹ̀wà ni. akílódé ẹ máa wo ọ̀rọ̀ tó lóun sọ fún wa ẹ má bu tí wọ́n ń sìn. ولا تسبوا الذين يدعون من دون الله náà náà má bu ọlọ́run ويسبوا الله عدوا بغير علم yóò sì dá ọ̀tá lẹ̀ láì jẹ́ pé láì nímọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ fa ara dáradára yẹn. كذلك زينا لكل أمة عملهم. ọlọ́ni báyìí la ṣe gbogbo tí kálukú ń ṣe lọ́sọ̀ọ́ níwájú ẹ̀ iṣẹ́ tí kálukú ń ṣe á ṣe lẹ́sọ̀ọ́ níwájú ẹ̀. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. á fún wọn ní irú pẹ̀lú tí wọ́n ń ṣe ọ̀dọ̀ ọlọ́run ní kálukú ṣe àlìjánnà tèmi kọ́ ló máa wọ̀ ṣe kọ́ ni máa wọ̀. ẹ gbàgbé bàbá kan ní Ìbàdàn nítòsí wábì ni a ní ẹ wo mo ti ń gbógun ti Súfì onítọ̀rí kọ́ ní ìsìn ó lé lógún ọdún Súfì onítọ̀rí kọ́ ẹni tí ń gbógun ti Súfì onítọ̀rí kọ́ mélòó lábẹ́gbẹ́ rmqq ó wá ṣẹlẹ̀ ó dákẹ́ àgbọ̀n kankan lẹ́nu ẹ̀ Súfì onítọ̀rí kọ́ àmọ́ òun gbógun ti àwọn Ahmadiyya ẹ̀yàn mélòó lẹ́fẹ́ gbógun ti ẹni Ahmadiyya kì í ṣe mùsùlùmí Súfì onítọ̀rí kọ́ kì í ṣe mùsùlùmí àwọn ìwà anú wọ́n kì í ṣe mùsùlùmí àwọn tabuligi wọ́n kì í ṣe mùsùlùmí àwọn rmqq wọ́n kì í ṣe mùsùlùmí. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون بما كانوا يعملون. ọlọ́ni gbogbo tẹ́lẹ̀ ṣe máa fún ẹni rò látàyé báyé làwọn àgbà àfà ní kálukú ní dìfẹ́ǹdì ojú ọ̀nà nígbà ayé bàbá kàmọ́ àwọn náà gbà ó wọ́n máa sẹ́rí àwọn èèyàn pé ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ fágbà ó irọ́ ni wọ́n fi ń dáàbò bo tiwọn. níṣẹ́ wà bíbù bá sọ̀rọ̀ bí ẹ gbọ́dọ̀ dọ́ kíní kan ẹ̀sùn pé tó nàkùnrin náà fáwọn sọ̀rọ̀ nù ẹni bá ti mature tó ti bàlágà tó ti dàgbà òye gbọ́dọ̀ yé bí tó bá wù ẹ́ ló lè lọ. so but wọ́n ń sọ̀rọ̀ yẹn torí àwọn ọmọ kékeré. kí wọ́n bá sọnù. ó dàbí yahoo ni ẹ wo tí yahoo dálẹ̀ ojú àmọ́ kéwú mọ́ àwọn ọmọ ti drop out ọmọ mi à drop out ní yahoo. ó ní àwọn àgbàfà máa ń sọ ọ́nà pé tó bá rí pé nǹkan kan lọ́gbọ̀n àwọn àgbàfà wọ́n lè sọ pé kíní yẹn ò dáa wọ́n lè ti mọ̀ kó dáa lẹ́mìí àwọn àbẹ̀ tó bá tú wọn lẹ̀ wọ́n kọjá yìí. wọ́n dàbí kí wọ́n ní sìgá lẹ́nu àgbàfà àwọn ọmọ kéwú máa mu igbó wọ́n máa fi igbó ṣe fáàlì wọ́n máa bẹ́ẹ̀ lọ́sọ́lọ́dún ní. gbogbo àwọn àfáà àwọn àgbà tán lọ wọn ò fojú ọ̀nà wọn ṣe ní rárá wọn àdẹ tú ọmọ kéwú lẹ̀ pé kí wọ́n rìn ọmọ kéékèèké pé kí wọ́n rìn bó ṣe wù wọ́n tó o bá kéwú tó o bá jáde ìwọ lọ́mọ. tó torí ẹ̀ mo rọ gbogbo àwọn tí a ní sẹ́mọ́ rmqq kékeré ń gbèsè lókà yáìlú àlìjànú ẹ̀yin ọ̀dẹ́ mo ní lókà yáìlú ti àlìjànú. báwo ni mo ṣe ń bọ̀ ẹ̀yin òpè wọ̀nyí. so anabi Ádámà wọ́n ní àwálù máa ń kàtàbà àwálù máa ń kàtàbà Ádámà wọ́n sì àrájà Ídírísà máa ń kàtàbà Ádámà. gbogbo àwọn kí nígbà táwọn Ídírísà dé òun lọ́lọ́run wá fún ní gbogbo àwọn agbára ẹ̀kọ́ yẹn ló kọ́ Ánuhù ló kọ rẹ̀ lákẹ́ń sùnmí àwọn Ídírísà ìkásíra ti dárí sí yìí wákàsíra ti olómi yìí. gbogbo àwọn ìmọ̀ yìí knowledge yìí inú àpótí náà kó sí ìmọ̀ geography ni ìmọ̀ kémìyàwó ni ìmọ̀ sáyẹ́ǹsì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dà àpótí yẹn òun náà ni
Jálútà Tálútà tó fọ ogun àfa ànábì Dáúdà àpótí náà ni. Àpótí náà ni. Kí ni Sọ̀rọ̀ lẹ́yìn wọ́n jà sí. wọ́n jà sọ̀rọ̀ lẹ́wọ̀. Àpótí náà ni. Àpótí yẹn agbára ni. Agbára àpótí yẹn. Tẹ́ẹ̀ fi kọ̀ntrólù àwọn ẹ̀mí àwọn àríwáwò Àwọn ẹ̀mí. rọwà nìyún. Gbogbo tẹ́lẹ̀ fi kọ̀ntró wọn pátá nínú àpótí yẹn ló wà. A gbọ́dọ̀ mọ sẹ́ẹ̀kì àwọn ọmọ kéwú. Bẹ́ẹ̀ni. Ọmọ tí ò bá sì mọ kéwú tó bá lọ túfà orí rẹ̀ lè yí. Orí rẹ̀ lè yí. Àwọn àgbàfọ̀ ni kò mọ kéwú kò sáà mọ kéwú náà. Àwọn kéwú dáadáa. So ìgbà tí ànábì Dísà wá discover pé Salatu wa salam. nínú ìmọ̀ ló ti mọ̀ pé omi gbọ́dọ̀ payé rẹ̀ nígbà kan lásìkò kan. Ló wá lọ sí pyramid. Ó lọ sí pyramid láti Bábílà. Ó wá lọ sí pyramid. Bábílà ni wọ́n ń gbé tẹ́lẹ̀. Olúwa gbé tẹ́lẹ̀. Lọ́pẹ̀ ní Bábílónì wọ́n ń bolo mi ò lè gòkè dé o. Orí rẹ̀ lè dé. Ló wá lọ sí pyramid tó wà ní Giza ní Egypt. Ẹ̀rì kí ni ilé tán mọ gbogbo ẹ̀ ibi tán tọ́jú agbára ìmọ̀ sínú. Gbogbo ìmọ̀ tá ń lò lónìí. Àti mọ̀ inú ẹ̀ náà láti rí gbogbo orúkọ mọ̀lẹ́kà. Lókàyà ìlú ni o, Sámsàmà ìlú ni o, Lọ́sùmá ìlú ni o, Jìbìrì ìlú ni o, Mẹ́ká ìlú ni o. Àti gbogbo agbára kémìyàwó, chemistry. Nínú àwọn tó gba ìmọ̀ yẹn, wọ́n ń pe ẹnìkan ní Jábìrì ibùdó àyà. Tí n bá délé máa fi tẹ́ra àti ibùnú sí iná. Àwọn náà ṣe tẹ́ra tán pé ní Sámsù máa fi kúbúrà yẹn. Máa fi tẹ́ra yẹn hàn yẹn. Ẹ wàá pe tẹ́ra yẹn ní tẹ́ra ẹ̀kọ́. Orí yìí ti dàrú. Ẹ jẹ́ dúró ní lẹ́bù ìmọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ mọ̀ tẹ́ǹsẹ̀sìn tẹ́ǹsọ̀sì. Tẹ́ǹsọ̀sì káàkiri. Ẹjọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àbú mọ́mọ́ sọ. Abu mama. So ìmọ̀ yẹn inú ibẹ̀ yẹn gbà tó mi wá kún tó do omi kún tó payé rẹ tán yányán ibẹ̀ yẹn sì wà. Ibẹ̀ yẹn tán wá wò ibẹ̀ náà ti rí àwọn èdè tán fi kọ orúkọ tán fi kọ àwọn nǹkan yẹn àwọn àṣírí yẹn àwọn tó gbédè yẹn ò tí ì kú tán ẹgbẹ́ mo sọ fún inú èdè Gíríkì èdè Síríà náà wà ń bẹ̀ nínú èdè láíláí ó ní mo gbàgbé Àsìríàníyà tó ti ń sìn ó wà ní èdè tó ti pẹ́ táwọn òwe sọ̀kalẹ̀ táwọn òwe bá sọ̀kalẹ̀ àǹbàrá ní ànábì Ibrahim èdè Hébérù ló sọ gbogbo ànábì Ibrahim yẹn Hébérù ni wọ́n sọ gbogbo ànábì Ìsá Mùsá Hébérù ni wọ́n sọ so gbàgbára ṣe ń bọ̀ nìyẹn so ìlànà agbára ọ̀tọ̀ ìlànà ẹ̀sìn ọ̀tọ̀ ìlànà agbára ọ̀tọ̀ ẹ má wọ̀pọ̀ ẹ má lọ mẹ́sìn ẹni ò fẹ́ àbòsí ẹ̀sìn òfowó lẹ́ ń ṣiṣẹ́ pàápàá tára ó máa nìyàn tí ò ní rí ọ̀nà tí ó fi gbà rí tu sílẹ̀ lọ́dọ̀ tí àfi kẹ́ mọ nira yín lára ẹni bá ní ìyàn lára òun lẹ́ẹ̀ mọ̀ gbé òṣùbà fún ṣé ó ní kúkú tì lọ́wọ́ ó ní dáńkú tì lọ́wọ́ ẹ̀yin alábòsí burúkú rẹ̀ odidi àfáà tó yẹ kójú tì kẹ́dọ̀ bójú ó rẹ odidi ajánásì ẹ̀ẹ́rí ṣe nílọrin ẹ̀ẹ́rí ṣe wọ́n wá mú lọ Abẹ́òkúta tó yẹ kẹ́ dákẹ́ ẹnu yín ọmọkùnrin ẹ̀dẹ̀ ṣe lákàlè kò sọ àsọjù ọ̀rọ̀ ó nígbà tó ń dọ́dọ̀ àwọn àfáà náà nìkan wọ́n ṣàdúrà kò fẹ́ sọ pé àdúrà ò gbà ó lo Yorùbá ó lo bàlágà ọ̀tá káàkiri wọ́n wá ṣẹ̀gbẹ́ lọ Abẹ́òkúta ẹ mọ̀ tán láyé jẹ tó yẹ kẹ́ dọ́ bojú. Ó yẹ kẹ́ dọ́ bojú ó yẹ kẹ́ tó máa bọ́ ọ̀tà kẹ́ tó máa sọ̀rọ̀ má ló ti tọ́jú ọ̀kan náà wáyé. Wọ́n ti wá bàjẹ́ níbi kíjà bá ń sọ̀rọ̀ kàrámọ̀ kan ṣẹlẹ̀ irọ́ ni wọ́n pè. Wọ́n á ní lọ́ọ́ ní darí. Bí ìpè òtẹ̀ sí nǹkan kan mọ́ bí ìpọ́n náà ò lè lo yàn sí nǹkan kan mọ́. Wánirọ́ ni Ọlọ́run ń lo àwọn èèyàn. Nǹkan ṣẹlẹ̀ àìrìn jìnnà láì rágùnkẹ́ ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ni a máa ń dẹ́nu títí yóò pàdé ẹja tí mo ti sáré odò. Ẹ mọ̀ wá gbósùbà fún sáyù. Àwọn tí wọ́n ń tú nílẹ̀ ẹ mọ̀ wá kàn wọ́n lábùkù. Mo ti sọ fún yín kò sí ẹ̀dá náà tẹ́ bá wo Súfì ẹ bá kọjá làmbẹ̀. Tẹ́ bá wà lùsùn náà bá jàmá ẹ bá kọjá làmbẹ̀. Tẹ́ bá rí àwọn RMK òkè yìí náà ẹ bá kọjá làmbẹ̀. Ìkọjá àlà tó bá wà níbi nǹkan tí ẹ bá rí ni ẹ yọ kó ń bẹ́ẹ̀. Ó ní kẹ́ yọ kúrò bẹ́ẹ̀. Ẹ má kọ̀ndẹ́mù gbogbo ẹ̀. Ẹ má kọ̀ndẹ́mù gbogbo nǹkan. Ẹ má kọ̀ndẹ́mù gbogbo ẹ̀. Ẹ má sáré kọ̀ndẹ́mù. Àwọn àríwá wà. Àwọn ẹ̀mí bẹ tí wọ́n sì dáhùn. Tí wọ́n ń dáhùn. Tí wọ́n dáhùn kọ̀fà. Tó o bá máa sọ pé máa. Ẹ pè wọ́n tí wọ́n dáhùn. Tí wọ́n dáhùn tí Yorùbá sì máa. Bàbá ní sí náà. Kò ká ẹ̀sìn. Kò ká ẹ̀sìn tí òkú ẹ̀sìn bá. Òkú ẹ̀sìn. Òkú ẹ̀sìn bá rọrùn kò sì kún àti lọ. Ẹ̀yin èèyàn wa akọjá ẹni téèyàn àwọn èèyàn ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ àjèmí ẹ kọjá ẹni téèyàn máa ń bò lójú. Sójú yín ni ojú èèyàn fi là ń bí. Tẹ́ ẹ sì mọ̀ kì í ṣe pé ẹnìkan ló mú wá. Kó dàbọ̀ pé rọ ni àwo máa sọ. Múnú mọ́sálásí náà ni rúù náà ni ẹ̀mí yẹn wá náà ni
ṣe nǹkan báyìí ó sì ṣe àwọn èèyàn tẹ̀lé lọlé ó lọ bọ̀ kì í ṣe nìkan ìyá òkè o àwọn jàmáà náà tẹ̀ mú wá pé bàbá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ tí ń wí lórí ẹ bá ṣe kí ojú ìyá yìí là Ojú ìyá yóò là. àti ẹ̀sìn àṣọ gangan tẹ́ fẹ́nu ọlọ́run ti ṣe Ọlọ́run ti ṣe. ojú ẹ̀ sì là Wọ́n ojú ìyá òkè wò là. gbogbo yín Ọ̀pá ní máa tẹ̀ wá tẹ́lẹ̀ ó sì padà ju ọ̀pá lẹ̀. náà sì rí Nígbà ojú rẹ̀ ńlá tó bá sínú ọgbọ́n ni, ṣé kí lọ́ba yìí ṣe jẹ́ tó ní ọlọ́wọ́ Ẹ́. láti tó gbọ́ ẹmọ́ láti orí náà láti orí náà láti jẹ́ odidi ọdún méje ló fi ráre báwọn èèyàn wò tó bá kú bí ijọ́ mẹ́ta tàbí ẹsẹ̀ tàjúdì ní òtítí Yóò ti dé. tẹ́ bá mọ̀ pé ẹ lágbára lóòótọ́ èmi ò lágbára tó nǹkan tọ́ tí àwọn ẹ̀mí tọ́lọ̀ bá wù dé ọlọ́run lè ṣe ẹ wá gbogbo orúkọ bẹ́ẹ̀ bá ti sọ èdè ìsìn á lè tó wọn hùn Àwọn ọlọ́pàá nílò sí Bọ́ọ̀bọ́. náà. á lè pé ẹ lọ sí èbúté mẹ́ta ẹ lọ mọ lajú ṣé báwọn wá ní Síbẹ̀ yẹn wá ní àwọn èèyàn máa gbọ́ pọ̀ ọkọ̀ inú wọn bu. ẹ́ Ọkọ̀ inú bu. Ó yẹ kí wọ́n lọ fẹ́ tó Bẹ́ẹ̀ni. ìṣòro lẹ́nu lé kó fi fọ́ mi. àti rẹ́ni tó fi ìwòsàn jẹ́jẹ́ pẹ̀tọ̀ tẹ́ ẹ bá ilé rí kíní ṣe òun ó sì ju ọmọ mi sílé kéwú kẹ́ bá ń sọ́dá bẹ́ẹ̀ ti dà ọlọ́run sì ṣe Ọlọ́run ṣe ó sì ká ṣíṣe. ọlọ́run sì fọmọ náà nímọ̀ ìwòsàn ń bẹ Ìwòsàn bẹ, ẹ̀mí bẹ, agbára ọlọ́wọ́ bá bẹ. ẹ̀mí ń bẹ Ẹ̀mí bẹ, kúrò ìsìlá àkórí ẹ̀gbẹ́ náà gbélé. ọlọ́pàá ìyá ìlú kì í sàlìjàn Kì í sàdìjà ní ẹ̀rọ ọkọ̀ ya inú alábọ̀nà káyè. màlẹ́kà ni Àlékà ni o, alábọ̀ẹ̀kọ́. kódà kan jẹ́mú fún tíjú bẹ́ẹ̀ lọ tó bá ìpẹ́ lókà ìyá ìlú lálìjàn ọmọ kéwú Ọmọ kéwú. ó kó dà sí ọlẹ́nu Ó yẹ kó pa oyè lórí ẹ̀. gbogbo bó ṣe wù kọ́ rí Gbogbo bó ṣe kú kọ́ rí. ọ̀dà mọ̀ Ọba ń pe àdìjà ní ẹ̀rọ ọkọ̀ ya inú No. ọkọ̀ tó ti wọ́n pé ọyẹ̀ nù. wọ́n máa fi wépe ìsìráyìlù ọ̀tọ̀ bàbá sọ pé ìsìráyìlù ìsìrà làwọn àbálá ní pé ẹrú ìlú ọlọ́run bani ìsìráyìlù gbogbo tí bá ti jẹ́ ìlú náà ọlọ́run ni Ọlọ́run ni. nínú èdè àbálá ni so ibi tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ rọra dúró Ibi tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ bá tó dé, ìjẹ́ ní kẹ́ bá mọ̀ làdé, kẹ́ bá mọ̀ làdé kẹ́ tó dé. kẹ́ra mọ̀ sí jẹ́jẹ́ ayé ara yín so mi ò kò sí tó kàn mí pẹ̀lú anybody but kì í ṣe gbogbo ọ̀rọ̀ táwọn afọ àwọn àgbà bá ti sọ àbí tá lẹ́gbọ́dọ̀ máa ṣe mọ̀ bú ní pé ẹlòmíì ò ní làákàyè Ẹlòmíràn wà lákàlí. Ah, ah. Lákàlí. fúnra ọlọ́run ló ṣe ní ayé bẹ́ẹ̀ Ọlọ́run ló sàyé bẹ́ẹ̀. pé ká mọ ju owó ara wa Bẹ́ẹ̀ni. abáwájú ni bí kò ní tí ò bá bú Barrister òun náà kò lè débi tó déhùn Bẹ́ẹ̀ni yóò máa rálẹ̀ ni. ẹ wo tí Saheed Òṣùpá àti Pàṣójọ fà Ní àfojú ara wọn rí. Aláì jọ fàlà àwọn àwọn méjèèjì wọn lákàtà ní bàtẹ́ kó ti ẹdí o. ẹlẹ́mọ̀dé kò náà déhùn Bẹ́ẹ̀ni. Sani Adé Àtòbé sójú àwa ìlú ṣe Sani tiẹ̀ jìtá ni a ní òbé yóò bá fòrọ̀ rẹ pẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ òbé yóò bá jìtá ní fi ń wíwù àwọn èèyàn pé Ọ̀rọ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọ̀gá jáde ní. kálukú lọ Bẹ́ẹ̀ni. àfọ àkàrà jòkó ẹjaja àwọn adáka máa wòrán ọmọ kí ló máa tu ló máa tu ló máa tu lọ bẹ́ẹ̀ jẹ́ pé láì nímọ̀ náà mọ̀ ní báńkì kankan bọ̀ ẹni bá nímọ̀ náà ní rí nǹkan mú Ẹ bá ní màlẹ́ nìkan mọ̀. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan fẹ́ni tí ò bá ní mímọ̀ Kò sí. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.